بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه واتبع هداه ثم أما بعد فيديو توتيكو كله إليهم فون يلما كومو تايم موضوع توبيكا سو لوري كو داو كوري إليه وفون Oniyawo Mẹta sẹ́rí Oniyawo Mẹta so mo tún challenge ẹlẹ́ẹ̀kan sí ọ̀rọ̀ pé mo sọ Lárúbáwá o lè rí sọ láti sọ pé ọmọ yìí tó ń sọ yìí in tó fẹ́ sọ wà lọ́mí rẹ̀ but ọlá Lárúbáwá tí ò sí nílẹ̀ àmọ́ olè kọ̀rẹ́tì bàbá mùdírù Markaz àbí mo tún wá dẹ̀ fún wọn tiẹ̀ mo tún fẹ́ ṣàánú rẹ̀ ní sọ Lárúbáwá rárá jáde fún mùnà kọ́ṣá ó gbọ́ ní sọ Lárúbáwá kankan tó bá yẹ kí Yorùbá mo bá sọ yóò ti jáde nígbà tí wọ́n sọ Yorùbá náà ó sáré jáde wọ́n tó sọ Yorùbá náà ó tún sáré jáde mo kàn á tàhádà rẹ̀ wá dúró nǹkan tí mo pè ọ́ mo sọ pé o tó ṣíbúrú janahil ba'udah mo sọ bẹ́ẹ̀ nínú mímọ̀ o sì gbọ́ bóyá o tí mọ̀ túnmọ̀ rẹ̀ dùn ní ìní okò yé mi o àbí bèèrè lọ́wọ́ àwọn sàlàfíà tó jẹ́ àwọn àfáà yìí pé ẹ̀yin tẹ́ ń kọ́ wá ẹ̀yin tẹ́ rán wá síta wọ́n ti kán sàlàyé túnmọ̀ rẹ̀ fún ọ bóyá tó má sàlàyé rẹ̀ fún ọ wá jáde onímọ̀dúró mọ́ kéwú àwọn mọ̀dúró ti wá sọ Lárúbáwá nísìn sí bí àwọn àfáà wà nílẹ̀ Yorùbá lè mọ́ mú bó ṣe wù wọ́n a ní wọ́n jáde fún mọ̀nà ọkọ́ṣà wọ́n náà tún mú mọ̀dún o wọ́n náà ṣe kí ni wọ́n náà mú mọ̀dún ìní mú mọ̀dún fún ọ mú mọ̀dún ní tó bá yí ọnù kéwú gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́ ní kò mú agbọ́n ti bèèrè lọ́wọ́ rẹ̀ sórí gbogbo àwọn kátà ń sọ yìí kò í ṣe wípé a ń yájú sáwọn kíní owó tó bá ti lápọ̀lé fáwọn afá wa tó bá ti ní àpọ́nlé fáwọn afá wa a ní pọ́nlé èyí ń sọ̀rọ̀ pé wọ́n ń sẹ́nu ìwọ mo tún sọ fún ọ mo tún ṣàánú wọ́n tí ẹ̀ a ní sọ lóga àrọ̀bíyà Yorùbá náà ni tó bá já sí pé o jẹ́ sẹ̀fíìrù khairin ó sì ń pèpè lọ sójú ọ̀nà tọ́lọ́hun o tó ṣe pé bóyá wọ́n ń sponsor rẹ ni gbogbo àwọn ilé tẹ́ ń kọ́ gbogbo àwọn mọ́tò tẹ́ ń rà kò jẹ́ pé bóyá ẹ̀ ń gbà láti lọ fi bú wa ní àwọn owó tẹ́ ní kẹ́mà fi sànà ọmọ òrukàn pé owó nǹkan lẹ́ ń lò tẹ́ fi ń lò gbèsè ayé yín lọ́yẹ́ pé lóòótọ́ lillahi wa rasuli lẹ́ ń ṣe dáwà ìwọ́jáde fún ìnákọ́ṣà kí wọ́n bàbá waziri Markaz máa sọ̀rọ̀ kí wọ́n máa jáde sí wọn kí wọ́n máa dúró la ilaha illallah ṣé o pé táwọn tó lè pè mí ni afá ni mí afá ọmọ afá tí ìjọ sí pé wallahi alazim ó farabalẹ̀ kéwú wallahi alazim ó farabalẹ̀ kéwú kọ́ ní o ẹwà délẹ̀ Yorùbá ẹ̀yìn jálàbí ò dá ìkàbá yóò dá ẹ̀yìn sì ń ṣe jálàbí ilẹ̀ Lárúbá Yàwó Mẹta ìmọ̀bí tó lákọ̀bù ti wá o àwọn tó gbé Yàwó Mẹta àfá yìí fẹ́ gbóló ti rówó àfúyìn lówó àwọ́ kásíyárú àwọn àlàímẹ̀ ni gbogbo àwọn àfáàtà ń kó ti yí ò kásíyárú wọn ni Ibn Taymiyyah kú sẹ́wọ̀n ni ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáàyẹ wọ́n jẹ ìyàkú ni tó bá mẹ́lẹ́ Sayyidina Umar radiyallahu ta'ala anhu kò ní di president gbogbo mùsùlùmí sórí ẹni àbá ẹ̀yin náà lè sàkántì owó yín ẹ̀rọ àníjálà bí ó dá ìkẹ́bá yóò dá wọ́n sì ń gbọ́wọ́ lọ́wọ́ àwọn nǹkan ẹ̀ ṣe sẹ́mínà ẹ̀ ṣe conference lẹ́sí orí owó rẹ̀ ẹ̀ ń pẹ̀ ilẹ̀ ń kọ́ skúl tẹ́ ń san $500,000 bẹ́ẹ̀ táwọn ọmọ fúkọ̀ọ́rá wò lè kéwú bẹ́ẹ̀ wọn ò lè wá kàwé bẹ́ẹ̀ tó bá yá sí pé ó mímọ̀ ní ọ̀sẹ̀ mo tún sọ ilé yìí náà fún wọn náà mo fi wọ́lẹ̀ tí ẹ̀ mọ́ sọ lọ́rọ̀ àrọ̀bíyà kó wá gbé láìfù níwájú kó yí ọ pé o sì tó nílì láti wá tún blue bọ̀ nínú Markaz o nílì láti wá tún blue bọ̀ nínú Markaz
wallahi alazim ọ̀rọ̀ yìí ń sọ pé bóyá mò ń kàn ń sẹ́ni mo ṣe dí àwẹ̀ nù wọ́n jáde